Ó dà pé ní fake làwọn ilé àbí. Bẹ́ẹ̀ báàgì lásán àwọn original bẹ́ẹ̀ báàgì. Wọ́n láwọn original bẹ́ẹ̀ báàgì. Original bẹ́ẹ̀ báàgì. Alàgbàṣẹ́ wà mo ń béèrè question mo níṣẹ́ wà. Àdúpẹ́ fọlọ́. Coming from my way today again, I went out. So bá a ṣe ń bọ̀ náà ní ti adé. Mo wá tún gba the same ojú ọ̀nà mi tí ẹ mọ̀ pé màá rí wọn. Èmi ṣe bóyá wọ́n kàn ń tà ń bẹ̀ lánàá because àná la rí arákùnrin iṣẹ́ ìgbàgbé. This was the man we saw yesterday. Tá a gbé ní live nírọ̀lẹ́ àná tí wọ́n ń ta charger. So when you post video wọn lánàá how ti go viral gan. Àwọn èèyàn ní adáde ṣan máa wá church torí ń tà sọ ni pé kàn wá church àbí tí mo bá yín sọ lánàá. Bẹ́ẹ̀ni ẹni kí n wá church lọ́la Sunday. Ẹni kí n wá church lọ́la Sunday. Bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ lánàá kọ́lẹ́ ń sọ̀rọ̀ báyìí o. Ẹni kí n wá ní ọ̀la Sunday. Ẹni kí n wá lọ́la Sunday. Kí n wá sí church ní. Wọ́n sọ ṣe eyín tó yọ yìí ṣé ibò ló sì yọ náà. Èmi àti Mikra la jẹjà. Ẹ̀yin àti Mikra lẹ́jà. Ó Mikra àbí Mikra fúnra rẹ̀. Mikra gangan ni. Mikra gangan báyìí mọ́kájìfù. Mo lẹ́yìn wọn tó yọ mo níbò ni. Wọ́n láwọn àti Mikra làwọn jọjà. Ẹ̀yin àti Mikra mọ́tò Mikra jọ wọ̀ yájà. Mikra gangan. Sẹ́ni tó wa Mikra bí Mikra fún rẹ̀. Mikra fúnra rẹ̀. Bó o lọ sí jọjà. Ẹ ṣe. Ẹ ṣe. Ní Mikra pẹ́ gálọ́pù lẹ̀. Ó gbé gálọ́pù lẹ̀. Ó wá fẹ́ rún ẹsẹ̀ mi mọ́ etí kọ́ńplẹ́ẹ̀tì títì. Èmi wá fò sókè. Ẹ̀yin fò òkè. Sórí kọ́ńplẹ́ẹ̀tì yẹn. Mo kàn lose control ni. Mo ṣe sá. Ẹ kàn sá eyín. Mo kàn sá eyín yẹn mọ́ ara bọ́dì. Ara bọ́dì ẹ̀ lẹ́yìn bá yọ. Ẹ̀jẹ̀ ó tù lọ́wọ́ tà ń wí. Ẹ pẹ̀lẹ́. Lovers all over the world. Mo tún ṣe ń bọ́lé mo rí wọn. Níṣẹ́ ọ̀sán ìmọ́rọ̀lẹ́. Mo ní no. Ó yẹ wọlé sínú mọ́tò. Gbà tí mo ní ẹ wọlé báwo lẹ ṣe fíw? Gbà tí mo ní ẹ wọlé ẹni àbí kí lẹ sọ gbà tí mo ní ẹ wọlé? Ẹni kí n wọlé kẹ̀ because àyà yín já pé kí n wọlé mo ní ẹ wọlé bọ̀dá dẹ̀ wọlé. So àjọ wà ní church báyìí. Mo ti fún ẹ̀yin tẹ̀sí pé ká máa mú àbọ̀ church ni o. Wọ́n ti wà ní church báyìí. A fẹ́ fi ọ̀rọ̀ díẹ̀ wá wọn lẹ́nu wò. Èyí tí mo notice nípa wọn ni pé kò sí nǹkan kan tó ṣe wọ́n. Kò sí nǹkan kan àbí kí ló ṣe yín? Ẹ sọ̀rọ̀ kí ló ṣe yín gangan? Máyọ̀ kọ́ wọ́n tẹ̀. Kí lẹ pé? Mo ń sọ fún yín lánàá. Èmi béèrè pé kí ló ṣe yín lánàá? Kí ló ṣe? Mo ní nǹkan kan ò ṣe ọpọlọ. Nǹkan kan ò ṣe ọpọlọ yín? Kódà gan mo lè pa ẹ̀yin. Ẹ lè tà mí sẹ́wà tà mí báyìí. Ṣé n kò ní ilé ta yín mọ́ báyìí? Ẹ tiẹ̀ wá tà mí báyìí. Èwo ni gbogbo eléyìí kó dání? Bí mo ṣe rí wọn náà ní bá ṣe ń dé náà níṣó lẹ́yìn pé wọ́n kàn ti jẹun wọn àti jẹ́ kàn ṣe anything. So ntọ́ kó dání rè ṣé ntẹ́ ń tà ní? Bẹ́ẹ̀ni. Kí lorúkọ yín? Báwo ló ṣe jẹ́ tí condition yín fi dà báyìí? Bẹ́ẹ̀ ṣe sọ lánàá ẹ sáré sọ ní ìṣẹ́jú méjì. Ẹ sọ̀rọ̀ òkè díẹ̀ jọ. Ẹ rí ìyá mi kọ bàbá mi sílẹ̀. Ìyá yín kọ bàbá yín sílẹ̀. Odidi géńdé ọkùnrin 4 ni ìyá mi bí bàbá. Ògo kálẹ̀ lè sọ̀rọ̀ sókè dé Ìbàdàn. So ìyá mi wá da àwa géńdé ọkùnrin 4 yẹn. Ó dà wá lu bàbá mi láyà. Ibi tí live ti rí tí wàhálà ti bẹ̀rẹ̀ nìyẹn. Ibi tí live ti bẹ̀rẹ̀ nìyẹn. Tí wàhálà ti bẹ̀rẹ̀ nìyẹn. Kúkú ní dààmú. Mo á ń bèrè lọ́wọ́ yín pé ìyàwó yín kọ́ lánàá. Mo ń bèrè pé ṣé ẹ ti marry. Mi ò tí ì lè marry. Ẹ tí ì lè marry. Nírú condition tí mo wà yìí. Kí ló dé? Ẹ ṣe. Tí ọkàn ọkùnrin ò bá tí ì balẹ̀, tí iṣẹ́ ò tí ì dúró déédéé lọ́wọ́ ọkùnrin ò gbọ́dọ̀. Bọ̀dà sẹ́yìn nìkan lè ń dá rìnrìn àjò bẹ́ẹ̀ ṣe wáyé. Ẹ jẹ́ gbọ́dà tẹ́ǹtà ẹ jẹ́ ń wò ó. Àwọn eléyẹ ti sọ pé fẹ́ẹ̀kì páálí lè ọkàn fẹ́lẹ̀. Ṣé lè gan tó wá ṣe sample báyìí? Sample ni pé tí mò ń tà rí. Ó yẹ jáwọ́ tẹ́ ń tà gangan. Okay, sir. Ẹ jáwọ́ tẹ́ ń tà gangan. Look at this brother. Bọ̀dá yìí ni mo rí ní àná. I met him yesterday. Then a ṣe video ekere àti ẹ̀fẹ́ ṣe gọ̀mẹ̀tì. Bọ́yẹ̀ ń sọ̀rọ̀ lánàá yẹn a ò pé náà. Ó ti padà kò gbọ́dọ̀ lọ́mọ o. Ẹ bá ń rí ìṣẹ́ ilé ìsọ̀kè torí wifi ilé ló ń lò.
ẹ já wo ẹ máa rí ìsìnkú. sáwọn nǹkan tẹ sáà ń tà lélẹ̀. bẹ́ẹ̀ni. bọ̀dá ẹ gbórí sókè bọ̀dá yìí ń ta earpiece ẹ tún ń ta wọ́n ta car ẹ̀yin tẹ̀ ń lo mọ́tò wa ra car radio ṣé car radio náà ni car charger car mp ìwọ náà car mp náà ilé normal cord èyí lẹ́yìn ta cord bó ṣe wà yìí 800. bọ̀dá ṣẹ́ níbi tẹ́ ń sùn níbo lẹ́ ń sùn ẹ má parọ́ o ẹ ṣe. ẹgbọ́n sókè díẹ̀ níbo lẹ́ ń sùn. mo níbi tí mò ń sùn. níbo lẹ́ ń sùn. àmọ́ bí tí mò ń sùn o wọ́n bùn mi pé kí n máa yá bẹ́ẹ̀ sùn náà ni. wọ́n bùn yín kẹ́ máa yá bẹ́ẹ̀ sùn náà níbo níbẹ̀ ṣé inú ilé gidi ni. agúgù ni. agúgù. bẹ́ẹ̀ni. ṣé inú ilé kan ni. inú ilé àlàpà ni. inú ilé àlàpà. bẹ́ẹ̀ni. wọ́n ní kẹ́ máa yá bẹ́ẹ̀ sùn. bẹ́ẹ̀ni. bí mo ṣe gbọ́ lánàá ẹni mọ́mì yín kọ dáàdì yín sílẹ̀. bẹ́ẹ̀ni. ẹ wá ń sọ fún mi lẹ́nu pé dáàdì yín ti kú. dáàdì mi ti kú. tipẹ́tipẹ́ ń bo mọ́mì yín wá wà báyìí. ẹ lè sọ. mi ì mọ kókó ibi tí mọ́mì mi wà. ẹ sọ̀rọ̀ sókè díẹ̀. mi ì mọ kókó ibi tí ìyá mi wà o. up till now. mo wá ní ṣẹ́ṣẹ́ àti ìfẹ́ fẹ́yàwó ni ẹ lọ́rọ̀ ìyàwó kọ́ ló kàn kí ló dé. ìyàwó kọ́ ló wà ńlẹ̀. èmi kan búrẹ́dì mi ò yóra mi nà ó. ọkùnrin tí ó fẹ́ yàwó iṣẹ́ gbọ́dọ̀ dúró lọ́wọ́ dáadáa. ókè nísìn gbogbo ọjà tá à ń ta ní ìsìn wóróbo tá a kó kalẹ̀ ní ìsìn. bí ìgbà tá à ń ṣe bàràǹdà ni. báwo lẹ́yìn máa ń tajà ẹ má bínú ẹ jẹ́ kókó béèrè question iná sáàsọ kan tẹ́ ẹ ní lélẹ́yìn ni. ẹ ṣe. ìṣòro òkèdè. kò ń ṣe aṣọ kan tí mo ní lélẹ̀. òkè. àbẹ́ẹ̀gbọ́n. bẹ̀tẹ̀ aṣọ tí mo rí lọ́rùn yín lánàá lélẹ̀. àmọ́ ìgbé ayé tí mò ń gbé ìgbé ayé tí ò fara rọ ni. ìgbé ayé tí ò fara rọ. bẹ́ẹ̀ni. ìgbé ayé tí ò fara rọ. ìgbé ayé tí ò fara rọ. ìgbà tí mo rí yín lọ́sàn-án yìí ẹlẹ́ẹ̀ tí mu sìgá ẹ má parọ́ ẹlẹ́ẹ̀ tí mo gògóró lọ́sàn-án gan níbi nǹkan ṣé bíi tòtírì kọ́ ni. kí ló dé lọ́jọ́ ẹ̀yìn ta ká tajà ètò wọn ti mu gògóró ẹ ti mu ẹlẹ́ẹ̀ tí pa sìgá gbogbo ẹ̀. torí mo rántí pé mo fún yín bọ́tù wọ́tà ẹlẹ́ẹ̀ tí ì lè mú bẹ́ẹ̀ fẹ́ kó gògóró yẹn kọ́kọ́ kí ló dé kí n pọ̀ dá. ẹ ṣe ṣe rí láwọn àsìkò kan oorun mi ò kí n já oorun mi ò kí n kọ́ǹp kò kí n oorun mi ò kí n dán mọ́rán. oorun yìí ò kí n dán mọ́rán. lọ́nà wo. ẹ mú ọtí líle mọ́. ẹ mú mọ́ tààrà bíi tẹ́lẹ̀. ọtí líle mọ́ tààrà bíi tẹ́lẹ̀. nígbà yẹn mo máa ń ra ìgò ṣìnáàpù lọlé ni màá mú tán kílì ò tó mọ́. ìgò ṣìnáàpù kí tó lè rí oorun sùn. kẹ́ ẹ tó lè rí oorun sùn nígbà yẹn. nígbà náà. bọ̀dá ṣe ẹ gbàgbọ́ pé ayé yín lè yí padà. mo gbàgbọ́ páyé mi lè yí padà. ẹ gbàgbọ́ páyé yín lè yí padà. mo gbàgbọ́ páyé. gbàtà wa ń bọ̀ ẹ ṣàǹtẹnumọ́ kínní kan pé ẹ wo iṣẹ́ mi ni náà o tí n bá ṣe kínní kan ẹ ń sọ̀rọ̀ nípa iṣẹ́ yín nígbà tá níṣẹ́ máa jẹun ẹ ní oúnjẹ kọ́ ló bá yín kílẹ̀ ló bá yín. mo ní. ẹ sọ̀rọ̀ sókè. báyé mi ò ṣe nítumọ̀ lọ́kùn ní kókó ń tọ́ bá mi. báyé mi ò ṣe nítumọ̀. kì í ṣe tó ń jẹ. kì í ṣe tó ń jẹ kí wàá ní. báyé mi ò ṣe nítumọ̀. lọ́nà wo ṣẹlẹ̀ fún wa láwọn ọ̀nà yẹn. ẹ ṣeun. alákọ̀ọ́kọ́ wóróbo tẹ́ ẹ rí tí mo kó kalẹ̀ yìí. wóróbo ilé. tí mo bá rí 150,000 naira. tẹ́ ẹ bá rí lò. tí mo bá rí 150,000. 150,000. màá sẹ́ẹ̀tì ọjà yìí ní ọ̀nà tó jẹ́ wípé. ẹ sẹ́ẹ̀tì ọjà yìí. láàrin ọdún kan ọjà yín ó di ọjà 1 million. ẹ sẹ́ẹ̀tì ẹjẹ̀ ń gbọ́ tẹ́ sọ o ẹni tẹ́ bá rí 150,000. bẹ́ẹ̀ni. pé màá fi sẹ́ẹ̀tì. ẹ sẹ́ẹ̀tì ọjà yìí. láàrin ọdún kan. ẹ sẹ́ẹ̀tì ọjà yìí láàrin ọdún kan ọjà 150,000 yóò sì dọjà 1 million. ẹ gbọ́ ṣé bó ṣe máa easy náà nù ọjà ilé yìí. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni. irọ́ ni o bọ̀dá ayé yìí máa gba ìyípadà. I love him so much. number 1 tí bọ̀dá yẹn kọ́ nílò ní àdúrà bí èmi ṣe kọ́kọ́ rí
torí díẹ̀ ayé fẹ́ sọ wọ́n di ìdàkudà ìtọ́ntà yìí kò ní kí wọ́n rí báyìí ṣùgbọ́n gẹ́gẹ́ bí condition wọn tẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n sọ gbogbo wọn bá mi sọ̀rọ̀ tó pọ̀ nínú mọ́tò but mi yára láti máa mú fún máa record wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ wọ́n sọ gbogbo ohun tí wọ́n ti là kọjá mo gbàdúrà pé olúwa yóò mú wọn borí ẹ̀ àánú tiẹ̀ ti dé báyìí àbí kò tí ì dé ni àánú ti dé báyìí number one náà tẹ́ bá máa rí bọ̀dá yìí láàárọ̀ ọ̀la ẹ máa ṣì wọ́n mọ̀ torí látòrí irun orí dórí aṣọ dórí bàtà ẹsẹ̀ dórí ohun gbogbo ẹ ó rí bàbá transformation agbára láti ọ̀dọ̀ Ọlọ́run wá bọ̀dá yìí kò sí nǹkan kan tó ṣe wọ́n bọ̀dá jẹ́ ń bí ilẹ̀ kan sí ṣé nǹkan kan ń ṣe yín. nǹkan kan ò ṣe mí. ẹ sọ̀rọ̀ sókè bí ẹni tí nǹkan ò ṣe gangan. nǹkan kan ò ṣe mí lágọ̀ọ́ ara. nǹkan kan ò ṣe yín lágọ̀ọ́ ara. nǹkan kan ò ṣe mí lọ́pọlọ o. condition ló sọ mí di. condition ló sọ yín di bẹ́ẹ̀ ṣe wáyé. condition ló sọ mí di bí mo ṣe. condition ló sọ mí di bí mo ṣe wáyé. kí lẹ tún fẹ́ sọ fún wa sí kí lẹ tún ní níṣẹ́jú kan láti sọ fún wa. n tí mo ní láti sọ náà ni pé ìrànlọ́wọ́ tẹ́ bá lè ṣe fún mi tí n bá lè rí owó láti fi sẹ́ẹ̀tì ọjà yìí. ìrànlọ́wọ́ tá bá lè ṣe fún yín láti lè rí owó fún mi láti fi sẹ́ẹ̀tì ọjà yìí. ok ẹni ìrànlọ́wọ́ tá bá lè ṣe kí ni. tẹ́ bá lè ṣe. tá bá lè ṣe fún yín. tí mo. èèyàn 1.5k ló ń wo bọ̀dá yìí nìkan ẹ̀mí mímọ́ o ẹni tẹ́ bá lè rí kí ni sà. tí mo bá lè rí owó láti fi sẹ́ẹ̀tì ọjà yìí. tẹ́ bá lè rí owó láti fi sẹ́ẹ̀tì ọjà yìí bọ̀dá èló lẹ sọ pé ẹ need láti fi sẹ́ẹ̀tì ọjà yín yìí. mo tiẹ̀ ṣe kọ́kọ́ nídi 150,000 náà tí n bá sẹ́ẹ̀tì ọjà yẹn pẹ̀lú 150,000 láàrin ọdún kan ọjà yẹn máa di ọjà 1 million. ẹ sọ ẹ ṣe rí ẹ sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀ ṣe máa mi sọ̀rọ̀ lánàá gangan ni tí mi ò láì. tí mo bá rí 150,000 tí mo rí fi sẹ́ẹ̀tì ọjà tí mo kó kalẹ̀ láàrin ọdún kan ọjà yẹn máa di ọjà 1 million naira. láàrin ọdún kan yóò di ọjà 1 million. bẹ́ẹ̀ni. èèyàn 1.7k ló ń wo bọ̀dá yìí ní I love you bọ̀dá kílẹ̀ porúkọ yín lẹ́ẹ̀kan sí i. Muideen lórúkọ mi. Muideen lórúkọ wọn Muideen kí ni. Muideen Dauda. Muideen Dauda kí ni àpèjẹ ànagijẹ tó máa ń pè yín. Obama. Obama náà máa ń pè yín Obama wà. Obama ṣé kó wálẹ̀. Bàbá mi ẹjẹ́ wálẹ̀. Obama méjì fèèyàn kan Obama tó wà bàbá bá ti máa ń kíra yín nìyẹn bọ̀dá ẹ ti dọ́dọ̀ Jésù yóò dẹ̀ yí ayé yín padà. mo bí bọ̀dá yìí léèrè lẹ́ẹ̀kan pé ta ni Jésù kí lẹ sọ fún mi. ẹ̀fọn Ọlọ́run ni Jésù. kí lẹ pé. ẹ̀fọn Ọlọ́run ni Jésù. ẹ tún jẹ́ bí wọ́n léèrè bọ̀dá mo bí wọ́n léèrè ni o mo ní bọ̀dá ṣe mọ Jésù mo ní ta ni Jésù kí lẹ pé Jésù. ẹ̀fọn Ọlọ́run ni Jésù. mo wá bí léèrè pé kí ló ń jẹ́ ẹ̀fọn Ọlọ́run. ẹ̀ ń téèyàn yọ eegun téèyàn yọ ní ẹ̀gbẹ́ èèyàn ó yá lọ́nú ayé. lọ́nú ayé lọ ṣe kí ni. lọ́nú ayé ẹ sọ kí ni kan nípa ìgbàlà ńgbà tá à ń bọ̀. lọ jíṣẹ́ mi. ẹ tún wá sọ kí ni kan pé ìgbàlà ẹ ní kíní kan Jésù ìgbàlà ẹ ti sọ ẹ ó yá kílẹ̀ sọ́ngbà yẹn. Ọlọ́run rán Jésù wá pé kó wá gba àwa aráyé là ní nígbà tí ẹ̀ṣẹ̀ pọ̀ jù ni. ẹ ló mà ẹ káàsán mà. yes ma sórí live lẹ́wà ma. èmi ni mò ń sọ̀rọ̀ ma yes ma. ẹ ra ma mọ́mí alájà yes ma. àmín lórúkọ Jésù ẹ máa kọ́ tẹ̀. àmín mọ́mí yes ma. yes ma yes ma. ma gbọ́n tí wọ́n sọ. God bless you lovers all over the world. bọ̀dá sọ pé ẹ máa gbọ́n tó sọ bọ̀dá sọ pé wọ́n ní Jésù wọ́n ti sọ̀rọ̀ kan sínsìn wọ́n ní ẹ tún sọ. ẹ̀fọn Ọlọ́run ni Jésù. ó ní Jésù Ọlọ́run rán Jésù wá sínú ayé láti wá gba aráyé là ní nígbà tí ẹ̀ṣẹ̀ pọ̀ jù. Ọlọ́run rán Jésù wá sáyé láti wá gba aráyé là. láti wá gba aráyé là nígbà tí ẹ̀ṣẹ̀ pọ̀ jù. ẹ jẹ́ n bi lè ṣé Jésù sì ń bẹ dì sí yìí. Jésù sì wà.
kílẹ̀ pé Jésù sí wa. Jésù sí wa. Ẹ wo Jésù ọ̀hún ló rán mi sí yín. Ó ló rán mi sí yín. Jésù tẹ ló wà yẹn tẹ sọ pé ẹ fún Ọlọ́run ni. Ó ló rán mi sí yín láti gbé ayé yín là báyìí. Ṣé gbọ́ bọ̀dá ṣe rí àdúrà yín máa gbà gbogbo ẹ̀ṣẹ̀ ń tẹ̀lé níbẹ̀ á ti dójú gbàgede bọ̀dá láwọn nílò ìrànlọ́wọ́. Ẹ wo spiritual aspect ògo ni fọ́lọ́run, Ọlọ́run ti yanjú ẹ̀. Bọ̀dá yìí ẹ wo wọ́n sàn tẹnu mọ́ 150,000 láti gbàtà tó wà ní mọ́tò dádì ti mari 150,000 ẹni táwọn ó ṣe ni pé àwọn ó gba ṣọ́ọ̀bù fún wọn. Ṣé ẹ fẹ́ ṣọ́ọ̀bù? Ṣé ẹ fẹ́ ṣọ́ọ̀bù? A máa gba ṣọ́ọ̀bù fún ẹni one tá bá gba ṣọ́ọ̀bù fún wọn a máa já àwọn ọjà yìí mo bí wọ́n lè pé iṣẹ́ wo ni wọ́n like, iṣẹ́ wo lẹ́lẹ́ like ọjà yìí lẹ́lẹ́ like ẹ like ẹ̀ wáyé tẹ ẹ like ọjà yìí ẹ like ọjà yìí gan kí ló dé. Accessories owó wà ń bí accessories. Owó wà ń bẹ. Àti rówó dókòwò ẹ̀ ló lè. Ẹ sọ̀rọ̀ sókè ẹ ní kíni. Owó wà ti bí accessories tàǹtà yìí. Bọ̀ àti rówó dókòwò ẹ̀ ó le díẹ̀. Àti rówó dókòwò ẹ̀ ló le díẹ̀. Ìrànlọ́wọ́ ti wá dé báyìí. Tẹ́ ẹ bá wá rówó sẹ́ bẹ̀rẹ̀ ọjà yìí. Màá bẹ̀rẹ̀. Àwọn ò tiẹ̀ mọ́nítọ̀ yìí àwa ti jọ wa èmi àti yín bá ti dọ̀rẹ́ màdàmú iṣẹ́ morúkọ mi ṣe morúkọ mi ọ̀rẹ́ bàbá ẹ̀ǹdẹ́ ṣe morúkọ mi Ọlọ́run jẹ́ iná pẹ́ fún ọ̀gá wa ṣe morúkọ mi orúkọ mi ni Gabriel ẹ̀yin jẹ́ Muideen èmi jẹ́ Gabriel tẹ́lẹ̀ máa ti ní bàdá Muideen ẹ̀yin náà nìyí kí lẹ́ pè mí gbogbo ẹ̀ tí mò ń bá sọ̀rọ̀ mo ní tẹ́lẹ̀ máa ti pé bàdá Muideen kí lẹ́yìn ó pè. Dádì wa. Dádì wa. Ó ní dádì wa. Ṣé mi mo bí ilé? So bàdá Muideen máa bẹ̀rẹ̀ iṣẹ́ mi mọ́ ń tá máa ṣe. Bẹ̀tà wọ́n sì ṣọ́ọ̀bù. Ayé wọn máa gba ìyípadà báyìí. Ó tiẹ̀ ti gbà ni. Ó tiẹ̀ ti gba ìyípadà ni. Ó tiẹ̀ ti gbà ni. Ẹ tiẹ̀ ti gba ìyípadà ni. Ó tiẹ̀ ti gba ìyípadà lọ́wọ́ kan ni. Ẹ bá wo kọ́mẹ̀ntì. Spiritual aspect bọ̀dá wọn ti wọ́n mọ Jésù fúnra wọn and I am happy inú mi dùn láìsẹ́ni tó wàásù fún wọn fúnra wọn náà sọ pé nígbà tí ẹ̀ṣẹ̀ pọ̀ jù alẹ́ lọ́lọ́run rán wá Jésù ó rán Jésù wọn Jésù yẹn náà ló rán mi sí yín yóò dẹ̀ ṣetán láti gbẹ̀yìn là so a máa gba ṣọ́ọ̀bù fún wọn a máa ṣí iṣẹ́ fún wọn á bá wọn já ọjà yìí bẹ́ẹ̀ bọ̀dá mi ìfẹ́ kẹ́ máa kó kínní káàkiri àárín títì mọ́. Bẹ́ẹ̀ngbà tí mo bá yín sọ̀rọ̀ ẹ sọ pé àárín títì gan ló jáwó ṣé bẹ́ẹ̀ ni ẹni stíríìtì ló jáwó. Ṣọ́ọ̀pù jáwó ju àárín títì lọ. Ṣọ́ọ̀pù jáwó ju àárín títì lọ. Ṣé mo tàn ṣọ́ọ̀bù? Mo lè máa tàn ṣọ́ọ̀pù.